Mo ní mo tún ti dé bí mo ṣe ń dé. Mo wà pẹ̀lú àwọn èèyàn mi, àwọn bàbá mi, àwọn aláàánú mi, àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí ATOCAS 2023 yìí tó ṣe. Mo wà pẹ̀lú àwọn èèyàn pàtàkì, àwọn tí wọ́n máa sọ nípa Taye currency eléré ọjọ́ yẹn. A máa fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa wọn, bí wọ́n ṣe gbádùn wọn sí, bóyá orin wọn ni àbí kárátà wọn. Máa gbọ́ lẹ́nu wọn. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gba ọ̀dọ̀ Balogun wọlé, ẹ jẹ́ n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Ẹ sà. Èmi ọmọ yín náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ATOCAS 2023 ó ti dé tán. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ kàn lè bá wa sọ nípa Taye currency? Lákọ̀ọ́kọ́ ATOCAS yẹn 2023 yẹn ó ti dé tán. Nǹkan èèyàn tó máa yẹ Ọlọ́run ní fún ṣe. Ó ti wáyé, ó ti dé, ó dẹ̀ ti kù. A máa gba yìí ń bẹ̀ ni. Lẹ́yìn yẹn, tá bá ní ká wá lọ sọ́dọ̀ Taye, Ìbà Yusufu, Honorable. Bàbá Honorable. Ó ti pẹ́ olórin àgbà ni. Èèyàn ni. Nǹkan kan tèmi láìkì lọ́rọ̀ Taye ni pé Taye ò fojú pààyàn rẹ̀. Wọ́n dẹ̀ sọ pé gbogbo èèyàn tó bá ti wà láyé yìí tí ò fi gbéraga kún gbogbo nǹkan tó bá ti ń ṣe, kò ní wo pé bóyá level kan lòun wà. Even tí ẹgbẹ́ ọmọ ẹ̀gbọ́n bá déwájú ẹ̀ tó wá náwó, fún lápọ̀nlé, á pọ̀nlé dáadáa. So olórin tèmi ni Taye o. Mi ì dẹ̀ lè fi bàbá Yusufu ṣeré rárá. Àjọ wà ni. Bàbá mi, torí èmi fúnra mi gan kẹ́ má sọ pé ẹ nífẹ̀ẹ́ bàbá Honorable. Kì í ṣe agbo lóríṣiríṣi tí mo ti bá yín pàdé tẹ́jẹ̀ má fìfẹ́ hàn bàbá Honorable dáadáa. Ẹ jọ̀ọ́ ṣé kan lè bá mi dárúkọ bí ábọ̀mù wọn kan àbí méjì tẹ́kàn láìkì jù. Ẹyọ kan àbí méjì. Kò sí ábọ̀mù tí bàbá Yusufu ṣe Taye currency tí mi ò like. Kò sí. Láti bẹ̀rẹ̀ títí débi tó parí sí, kò sí tí mi ò like ńbẹ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ ká tún wo ẹ̀gbẹ́ ń bí. Mo rí aláyé mi bàbá àgbàlagbà tó bá ń gbọ́ Moni-Moni, ìwọ tó bá ń gbọ́ Taye currency live dáadáa, tó jẹ́ tún gbọ́ wọn ábọ̀mù wọn dáadáa, wàá máa gbọ́ tó máa ń dárúkọ Moni-Moni, àwọn ni wọ́n wà ní ẹ̀gbẹ́ mi ń bí. Ẹ jẹ́ kí n tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, nǹkan tó lè sọ nípa bàbá Honorable tí wọ́n ń bọ̀ fún ATOCAS. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ ṣe dandan lẹ́wà, báwo ni gbogbo ilé ń kọ́? A dúpẹ́ sà. Àti dájọ́ sọ́nà ọjọ́ náà á kò rí ibi tá a rojú àrùn sí, tá a rojú àrùn sí, ará àánú gbà. Kò ní sí wàhálà yín tó wà máa dàbẹ̀rù, kò ní rántí àti wá lọ́jọ́ yẹn. Àwa tó ń bọ̀ wá bá ó máa bá wa dáadáa. So bàbá Yusuf, which is Taye currency, èèyàn ní ẹni tó ní àpọ́nlé ni. Bó ṣe ń jó mo láìkẹ́, bó ṣe máa ń kọ ni mo láìkẹ́, gbogbo attitude pátápátá ni mo láìkẹ́. Olólùfẹ́ agidi gan ni. Sà, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé olólùfẹ́ wọn náà ní ẹ gbádùn wọn dáadáa. Ẹ jẹ́ kó bá mi dárúkọ bí ábọ̀mù wọn kan àbí méjì tẹ́ láìkì jù, táìtù ẹ̀ ní orúkọ ẹ̀. Èmi ò fi bẹ́ẹ̀ sọ pé bóyá táìtù àbí ní táìtù, àgbo làwọn máa ń gbà ní gbogbo ìgbà, life làwọn máa ń wà ń bẹ.